Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa. Ọdẹ ọdún bí. Mo kí yín gbogbo èèyàn. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ o. Ikú báyìí kò ní wá gbéṣẹ́. Lọ́lá ṣe Èdùà. Ìròyìn kan la mà tún wá o. Ìròyìn tó jẹ́ wípé ó ga ó sì ya ni lẹ́nu ni. Kábíyèsí Olúbàdàn, ẹ dákun ẹ jọ̀ọ́. Ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ rèé o nípa ọba wa Olúbàdàn of Ibadan land. Òun mà ní o, ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ kábíyèsí wa ọba Olúbàdàn, the 43rd of Olúbàdàn land. Ṣé ẹ ti ṣe investigation yín dáadáa? Sorry to say o, mi ò yájú sọ́ba o, mi ò dẹ̀ dìtẹ̀ sọ́ba. Bákan náà, mi ò jẹ́ ṣe kíni, mi ò jẹ́ rọ́ba fín o, torí àrọ́ba fín lọ́ba pa. Ṣùgbọ́n bàbá ẹ jọ̀ọ́, ṣé ẹ ti ṣe investigation yín dáadáa? Kó tó di pé ẹ dáwọ́lé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe yìí. Sorry to say o, ṣé ẹ ti ṣe investigation yín dáadáa kó tó di pé ẹ dáwọ́lé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe yìí. Wípé àwọn ọmọ Ìbàdàn, ìyẹn investigation ṣé ẹ ti ṣe dáadáa pé àwọn ọmọ Ìbàdàn tí wọ́n wà lẹ́yìn odi, tí wọ́n ń ṣe dáadáa, ìyẹn pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ṣe dáadáa, tàbí àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n wà lẹ́yìn odi, tí wọ́n ń ṣe dáadáa láti fẹ́ kó èrè oko wálé. Ǹjẹ́ ẹ ti ṣe investigation yín débẹ̀ kẹ́ ẹ tó gbé ìdájọ́ tẹ́ ẹ fẹ́ gbé? Nítorí bàbá ṣẹ́rí ní tẹ́ ẹ fẹ́ dáwọ́lé, ṣé kò ní yọ gbogbo ọmọ Yorùbá lẹ́sẹ̀ sílẹ̀? Ó ga o, gbogbo ọmọ Yorùbá. Ṣé bàbá gan wò, ṣé kábíyèsí ọba Olúbàdàn, ṣé ẹ wò pé Yorùbá tí wọ́n lé fọ̀n, tó ní fọ̀n, tó lé èékánná, tó jẹ́ wípé wọ́n lè ṣe gan, a máa pè wọ́n sí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Tó fi wá jẹ́ wípé àjòjì là ń pè sí nǹkan, àjòjì là ń pè sí nǹkan wa. Ṣé àwọn ọmọ onílé ò lè ṣe tó fi jẹ́ pé àjòjì là ń pè? Ó parí báyìí o, because nígbà tí àwa tá a wà nílé tí a ti ní value, tó wá jẹ́ àjòjì ló ní value lójú ọba wa Olú Ìbàdàn. Ó ga báyìí gbogbo ọmọ Ìbàdàn, ẹ jí. Torí ó sú mi o, tó fi wá jẹ́ wípé ẹ̀yin bàbá wa lẹ́sẹ̀ṣẹ̀ wa ń bẹ̀bẹ̀ fún àwọn àjòjì kan wá ṣe investment. Ẹ ń bẹ̀bẹ̀ fún àwọn àjòjì kan wá invest lórí ilẹ̀ wa. Ṣé bọ́ sọ pé orí adé ni yín bàbá, orí adé a gbọ́dọ̀ máa fi wọlé. Ẹ má gbàgbé pé kábíyèsí ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ ń ṣe yìí, ẹ ti fi pa ọjọ́ ọ̀la àwa ọmọ tá à ń bọ̀ lẹ́yìn jẹ́. Ẹ ti fi ń kó bá ọjọ́ ọ̀la wa. Nítorí nísinsìnyí ọba ni yín o, kò jẹ́ yẹ kí orí adé ó máa wọlẹ̀, kò dẹ̀ jẹ́ kí ẹ máa bẹ̀yàn kan láyé. Kò tọ́ láti máa bẹ̀yàn pé odidi ọba aládé ń bẹ̀yàn ní ilẹ̀ Yorùbá. Nílẹ̀ wa tó jẹ́ pé ó kún fún wàrà àti fún oyin. Nílẹ̀ wa tó jẹ́ pé àwọn òyìnbó gan hot cake ni, wọn ò lè ṣe kọ́ má ṣe kíni, kọ́ má rush ẹ̀. Wọn ò lè ṣe kọ́ má bo ilẹ̀ wa tó kún fún wàrà àtọyin. Tó dẹ̀ jẹ́ kí àwọn investors kọ́ wá máa bẹ̀ wá ni. Ó jẹ́ kí àwọn investors kọ́ wá máa bẹ̀ wá ni o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti wá di other side, débi wípé ó ti di another way round. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwa la tún wá ń bẹ investors. Kí ló dé? Orí adé ẹ jọ̀ọ́, ẹ má fi ojú ẹwà gbàgede, ẹ jọ̀ọ́. Nítorí pé kíní yìí ó ń tini lójú díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ ni, Olúbàdàn bàbá, ọba ni yín o, mi ò tó rí yín fín, mi ò dẹ̀ ní rí yín fín láyé. Tó fi wá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wa ń bẹ. Tó fi wá jẹ́ pé náà ẹ̀ṣẹ̀ wa ń bẹ àwọn investors. Láàárín ìyẹn ni ó ti ṣẹlẹ̀. Bàbá Olúbàdàn sì wọ́n ti ṣe kíni, wọ́n ti ń bẹ àwọn investors now. Ẹ wá ń bẹ àwọn investors ambassador, ìyẹn ambassador àwọn Belgium, pé kí wọ́n wá invest lórí ilẹ̀ wa. Wọ́n tún wá sọ, wọ́n ní
we have large scale of land. Wọ́n láwọn ní large scale of land. Wọ́n wá ń pe àwọn investor. Ẹ̀rí bí tá a bára wa dé gbogbo ọmọ Yorùbá. Ẹ wo ẹ jọ̀ọ́ ẹ má bínú bàbá kábíyèsí. Ṣé ẹ fẹ́ ta ilẹ̀ yẹn fún wọn ni? Àbí mi ò tó béèrè àlèyọba lọ́wọ́ wò. Ẹ̀gbọ́n sorry to say o. Ṣé ẹ fẹ́ ta ilẹ̀ yẹn fún wọn ni? Àbí ẹ fẹ́ list ẹ̀ fún wọn? Sorry o, kó dẹ̀ jẹ́ wípé ẹ fẹ́ bù wọ́n nílẹ̀ ni. Torí pẹ̀lú ìdíwé tó fi jẹ́ pé ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀bẹ̀. Èló lẹ fẹ́ tà tó fẹ́ dá yín lóhùn. Sí tó jẹ́ pé ẹ̀yin lẹ gbéra yín lọ bá wọn. Wọ́n máa ná bálabàla fún yín ni bàbá. Bàbá à ń bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ kábíyèsí ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí. Èló lẹ fẹ́ ta ilẹ̀ yẹn gan. Àbí ó fẹ́ list ẹ̀ ni. Ṣebí lẹ jẹ́ fẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́. Tó fi jẹ́ wípé bàbá àbẹ́ ń rò pé àwọn ọmọ tó wà lẹ́yìn odi yẹn àbẹ́ àwọn ọmọ tó yẹ pé wọ́n ti lò bí 20 years 30 years níbẹ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ wá láti wá máa invest sí ilẹ̀ bàbá wọn kí ni kí wọ́n dé bá bàbá ẹ jọ̀ọ́ àwọn ọmọ ìlú jẹ́ kẹ́ máa pè pé kó máa padà bọ̀ nílé kó wá máa invest sórí ilẹ̀ bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè látọ̀hún pé àwọn fẹ́ padà wálé o báwọn fẹ́ wálé báwọn fẹ́ wá máa invest báwọn fẹ́ wá máa ṣe àgbẹ̀ ní ilẹ̀ bàbá wọn ṣé kó wá dé báyìí kó wá rí pé àwọn Belgium ti ṣe kíni wọ́n ti take over gbogbo ìlú mọ́ wọn lọ́wọ́ àbí ṣáà wọn ti jẹ́ wípé wọ́n ń ké pé òyìnbó ti lo wàsó kúrò nínú ọjọ́ orí wọn 70% ọjọ́ orí wọn òyìnbó ti lò tán kúrò ń bẹ̀ tó dẹ̀ jẹ́ wípé wọ́n ṣe kíni wọ́n ń kérora pé àwọn fẹ́ wá dúró sílé kíni kó wá dé bá ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lọ́lọ́ lẹ́yìn odi ẹ wo ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká dìde fún òmìnira ilẹ̀ Yorùbá ẹ wo ẹ jẹ́ ká pariwo pé Yorùbá nation wa la fẹ́ we want to regain our freedom ẹ dákun ẹ bá mi share ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ like ẹ comment ẹ wo ẹ bá mi tẹ̀ sójú ẹ jẹ́ kó yé àwọn ènìyàn pé Yorùbá nation ni no retreat no surrender la fi ń fi àsìkò yìí sọ fún yín pé Yorùbá la fẹ́ ẹ dákun ẹ jẹ́ ká sáré wo àtẹ̀jíṣẹ́ àwọn kankan Yorùbá nation ni o no going back Yorùbá nation la fẹ́ ọba Olúbàdàn bàbá ẹ dákun ẹ má talẹ̀ mọ́ wa lórí tó Yorùbá nation náà ni o my people no retreat no surrender la fi ń fi àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀.